Gbogbo àgbáyé ni ìròyìn náà ló mì tìtì ní ọjọ́ àbámẹ́ta tí í ṣe ọjọ́ sátidé ọ̀sẹ̀ tí ó kọjá, nígbà tí agbanipa tí ó fẹ́ pa ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà ìyún ààrẹ Donald Trump, ṣùgbọ́n tó jẹ́ pé orí kó Donald Trump yọ, tó sì jẹ́ pé àwọn àṣírí nípa ìṣẹ̀lẹ̀ náà àti ẹni tí ó fẹ́ pa Donald Trump ó ti tú síta báyìí o. Èyí tí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ tá mú wá nínú ìròyìn tí a fẹ́ gbé jáde yìí kì í ṣe ìròyìn mọ́ wípé lọ́jọ́ àbámẹ́ta tí í ṣe ọjọ́ sátidé ìní ariwo ńlá máa sọ ní orílẹ̀-èdè United States of America, tí ọ̀pọ̀ yẹn gbàgbọ́ pé òun ló jẹ́ orílẹ̀-èdè tó lágbára jù ní gbogbo ayé, nígbà tí ààrẹ Donald Trump pẹ̀lú ìyàwó ẹ̀ Melania Trump tí wọ́n lọ sí àpèjẹ kan tí àwọn oníròyìn tí wọ́n máa ń wà ní ilé ìjọba Amẹ́ríkà ní Washington tí wọ́n ṣe, tó sì jẹ́ pé níbẹ̀ ni Donald Trump ni ló ti ń ṣe fàájì pẹ̀lú ìyàwó ẹ̀ Melania Trump pẹ̀lú àwọn òṣìṣẹ́ inú ìjọba ẹ̀ kan láti yí àwọn oníròyìn tí wọ́n máa ń gbé ìròyìn jáde nípa ẹ̀, tó jẹ́ pé ìròyìn nípa tó ń ṣẹlẹ̀ nílé ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà tí wọ́n ń pè ní White House tó wà ní ìlú Washington DC òun ni wọ́n máa ń kọ ìní Trump ló lọ yẹ wọ́n sí. ṣáà àsìkò tí àpèjẹ yìí ń lọ, tí àwẹ̀jẹwẹ̀mú ń lọ, ni wọ́n máa bẹ̀rẹ̀ sí ní máa gbóhùn gbọ̀n níwájú ibi tí wọ́n lò fún àpèjẹ ìyún ilé ìtura kan tó ń pè ní Washington Hilton Hotel, tó sì jẹ́ pé kíákíá iná bẹ̀rẹ̀ sí ní máa gbé Donald Trump àti ìyàwó ẹ̀ Melania Trump, iná bẹ̀rẹ̀ sí ní máa gbé wọn sá lọ kó má di pé wọ́n pa wọ́n dànù. ṣáà lásìkò náà ní ìbọn bá ọ̀kan lára àwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ orílẹ̀-èdè Amẹ́ríkà, ṣùgbọ́n tí ìbọn òun ò wọlé sí lára nítorí pé ó lo àyẹ̀ta sí ara, ìyún aṣọ tí kò jẹ́ kí ọ̀tá wọ ara yàn tó ń pè ní bulletproof. Bákan náà èyí ló jẹ́ pé lẹ́yìn ìṣẹ̀lẹ̀ yìí ni Donald Trump tó sọ̀rọ̀ tó sì ṣàlàyé pé wọ́n yìnbọn fún ọ̀tẹlẹ̀múyẹ́ kan ṣùgbọ́n ìbọn náà wọ̀ lára, ni ló ti jẹ́ kó di mọ̀ wípé ọwọ́ ti tẹ afurasí náà, bẹ́ẹ̀ ló fi fọ́tò ẹ̀ síta tó sì jẹ́ kó di mímọ̀ wípé kì í ṣe ìgbà àkọ́kọ́ rèé tí àwọn oníṣẹ́ ibi tí wọn yóò fẹ́ ṣe irú iṣẹ́ ibi bẹ́ẹ̀ fún òun ní orílẹ̀-èdè United States of America. ṣáò tẹlifíṣàn Yorùbá Tòótọ́ a gbọ́ wípé orúkọ ẹni tí ó fẹ́ ṣiṣẹ́ burúkú náà tó fẹ́ pa Donald Trump òun ni ó ń jẹ́ Cole Thomas Allen, ẹni ọdún 31 31 years of age ni. Kódà wọ́n ní agbègbè kan tí wọ́n pè ní Torrance ní agbègbè California lórílẹ̀-èdè United States of America ní ọkùnrin náà ni ó ń gbé. ṣáò pẹ̀lú ìgbàgbọ́ ṣe wà pé Donald Trump gan ni wọ́n fẹ́ pa ẹni tí ó jẹ́ amòfin àgbà yún agbẹjọ́rò fún ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà ìyẹn US Attorney for the District ti ìlú Columbia, ìyẹn the US Attorney for the District of Columbia, ìyẹn ọ̀gbẹ́ni Jennifer Spiro. Ó ti jẹ́ kó di mọ̀ pé Trump kọ́ ẹni náà fẹ́ pa ó lọ́kàn lára àwọn òṣìṣẹ́ inú ìjọba Trump ni.